mo kí gbogbo àwa tí àti tọ́lọ́mbà láǹfààní ẹ bá mi pàdé lórí live video yìí mo rọ̀ wá ẹ bá mi ṣe náṣírù ẹ bá mi share sábà bíi pé gbogbo àná láti mọ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí mi sábà sọ pé kí ẹ bá mi share video báyìí but eléyìí mo rí pé nínú tó tí á wù mí káwọn èèyàn kí wọ́n bá mi share kí àǹfààní yẹn kó lè dé àwọn ibi tí ó yẹ kó dé ní ìdẹ̀ ní gba àsìkò púpọ̀ bó ti já sí pé ọ̀rọ̀ tó yẹ kó gba àsìkò ni mo dẹ̀ bẹ̀ Ọlọ́run ọba lékè ọlá láti lè balance ọ̀rọ̀ yẹn mo dẹ̀ bẹ̀ gba wa onílàákàyè mo fẹ́ kẹ́ fi làákàyè àti ẹni tó jẹ́ pro àtẹni tó jẹ́ tó ń support àbí ẹni tí táàjọ sí ní ojú ọ̀nà tẹ́lẹ̀ mo fẹ́ ká fi làákàyè bá mi gbọ́ àwọn àlàyé tí mo fẹ́ ṣe fún wa yìí ọ̀rọ̀ yẹn náà kìí ṣe pé mo kàn ní àwọn nǹkan kan bì ṣẹ̀mọ̀ pé tẹ́ ẹ bá ń sọ̀rọ̀ lọ kí ẹ má bà wá lọ skip àwọn tó jẹ́ nọ́kàrà tó jẹ́ ntẹ́fẹ́ lò nọ́kítọ̀ tẹ́fẹ́ lò gangan kí ẹ má bà wá skip rẹ̀ so mo bẹ̀ wá bá wa tọ́lọ̀ bá ní ká bá fídíò yìí pàdé ẹ bá mi share rẹ̀ ọba tí ń sàn lẹ́sàn Ọlọ́run sàn lẹ́sàn dáadáa. náà ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ méjì péré náà lọ̀rọ̀ tí mo fẹ́ sọ ó kàn já sí pé nínú ọ̀rọ̀ méjì yẹn méjì míì lè jáde nínú ẹ̀ ọ̀rọ̀ yẹn ò ju bẹ́ẹ̀ yẹn lọ ọ̀rọ̀ méjì náà ni but ọ̀rọ̀ míì wá lè jáde nínú méjì yẹn bí kan sẹ́ẹ̀tì question fún yẹn kó wá jẹ́ 1A 1B 1C so bẹ́ẹ̀ náà ni. alákọ̀ọ́kọ́ mo ṣàdúrà fún Alif Dawa Abu Awero Ọlọ́run san yín ní ẹ̀san dáadáa Ọlọ́run san yín lẹ́san dáadáa mo tún sọ lẹ́ẹ̀kan sí Ọlọ́run san yín lẹ́san dáadáa jazakumullahu kulla khair Ọlọ́run san yín lẹ́san dáadáa. ìdí tó jẹ́ kí n sọ bẹ́ẹ̀ tí mo fi ṣe àdúrà fún Alif Dawa ni pé ṣe mọ̀ pé tajri al-umuru bi asbabillahi ilal wa tajri al-umuru ala ma qaddara Allah nǹkan máa ṣẹlẹ̀ bí Ọlọ́run bá ṣe kádàrá pé bọ́lọ́run bá ṣe kádàrá pé nǹkan ṣẹlẹ̀ tí nǹkan ò bá wá nǹkan nìkan náà ló máa mú nǹkan kan wá nǹkan kan náà ló máa ń bí sábàbí nǹkan so tí ò bá sí sábàbí kí ni tó fẹ́ ṣẹlẹ̀ yẹn báwo ni nǹkan yẹn ṣe fẹ́ ṣẹlẹ̀ so fún di eléyìí mo kọ́kọ́ mo fi kí Alif Dawa ìyẹn Abu Awero Ọlọ́run san yín lẹ́san dáadáa Ọlọ́run san yín lẹ́san dáadáa Ọlọ́run san yín ní ẹ̀san dáadáa ó dúpẹ́ gan tí nǹkan ò bá rí báyìí bọ́ torí ẹ̀yin tẹ́ bá rò pé Alif Dawa ó ṣe tí ò dáa Alif Dawa ó ṣe tí ò dáa o ṣàwọn pé èèyàn lè gbọ́ nǹkan tó bá dẹ̀ gbọ́ nǹkan bí ìdá pé social media ayé ti dayé social media gbogbo nǹkan tá a dẹ̀ ń ṣe gbogbo ẹ̀ náà ló ń wà lórí media so kò sí pé ẹgbọ́rọ̀ kan kí ló tẹ̀ pé ọlọ́rọ̀ tẹ́yìn bá gbọ́rọ̀ ó lè decide pé ok jẹ́ kí n ṣe báyìí so Ọlọ́run bá mi san Alif Dawa ní ẹ̀san dáadáa ìyẹn lọ bẹ́ẹ̀ mo wá bẹ̀ wá àwọn kankan tí mo fẹ́ ṣàlàyé bí nínú ẹ̀yà mo sọ pọ̀rọ̀ méjì ni náà alákọ̀ọ́kọ́ ń bẹ̀ ni pé mo fẹ́ sọ̀rọ̀ àfa àròhìmíyà kó tó di pé máa bọ́ sínú ọ̀rọ̀ tẹ́ fẹ́ gbọ́ yẹn gangan ìdí tó jẹ́ kí n fẹ́ sọ̀rọ̀ àròhìmíyà ni pé ọ̀rọ̀ tí àfa ṣe fídíò tá àfa ṣe mo fẹ́ràn àfa náà púpọ̀ kọjá ń tẹ́ ṣe mo dẹ̀ mọ̀ pé ẹ fi lọ àwọn èèyàn kẹ́ tó ṣe nǹkan tẹ́ ṣe yẹn ẹ fi lọ àwọn èèyàn torí kìí ṣe nǹkan tó yẹ kẹ́ ẹ tẹ ẹ bẹ́ẹ̀ máa ń kà gbogbo wa àfa àzúnù ọmọ ojú tó fi Qur'an in ja'akum fasiqun binaba'in fatabayyanu abẹ́lẹ̀ ntàṣe alladhi ja'a bihaza kò tún máa ń ṣe kìí tún ṣe ẹni yóò tún kìí ṣe fásik kìí tún ṣe fásik o ẹ̀ẹ́dẹ̀ pè mí mo mọ àwọn tí mo rí mísọ̀ wọn tó yẹ pé mi ni mi ò kàn gbé pé jẹ́ kí n ṣàlàyé yín tí mo fẹ́ ṣe tán náà mo mọ àwọn tí mo rí kọ́ wọn tí mi ò gbé náà mi ò rí mísọ̀ yín tẹ́bátẹ́bá lẹ́yìn pèsè ẹ pé direct line ìbẹ́ ní WhatsApp number mi lọ́wọ́ ẹ bá pè mí torí kìí ṣe ọ̀rọ̀ tẹ́ ẹ lè dá sí ọ̀rọ̀ yìí dàbí ẹ jẹ́ kí n lo example kan sí kí ọ̀rọ̀ ṣe sọ́dọ̀ Alhaji Musiliu Akinsanya Olúọmọ kọ́rọ̀ ṣe sọ́dọ̀ Alhaji Musiliu Akinsanya ń sìn kọ́mọ̀ kan wá torí pé òun náà jẹ́ ọmọ onímọ́tò àbí tó yẹ pé orí títì lòun wà tó ń gbowó lọ́wọ́ àwọn onímọ́tò kó wá lọ mú microphone kó wá lo opportunity pé ẹni yìí yes giant person kó wá mú microphone kó wá sọ pé òun sọ̀rọ̀ ṣe mọ̀ pé tó bá ṣerú ẹ̀ ní èyíkí àwọn onímọ́tò dé àwọn national bíi gbèsè road national bá ṣe máa ń dárúkọ kínní yẹn ṣe pé wọ́n á ní ká lọ mú wá wọ́n máa da dọ̀bálẹ̀ báyìí wọ́n máa fọ́ etí ẹ̀ wọ́n máa wá fọ́ etí ẹ̀ bẹ́ẹ̀ ni nǹkan tẹ́ ṣe yẹn ṣe rí bẹ́ẹ̀ ni irú tẹ́ ṣe yẹn ṣe rí ní knowledge nípa tó wà nílẹ̀ rárá mo rí fídíò yín kan tẹ́ sọ pé ibi tí mo dẹ̀ fẹ́ sọ̀rọ̀ ń bẹ̀ máa sọ̀rọ̀ lé lórí mo rí fídíò yín tẹ́ sọ pé ẹnìkan ò náà yàn kan ṣẹ́ ẹnìkan ò náà yàn kan ṣẹ́ ẹnìkan gbèsè ẹnìkan kan ẹbẹ́ nìkan ló lóun pè mí mi ò lè àtàkì rẹ ẹni tó rọ́ pè mí mi ò gbé
tẹ́ bá tiẹ̀ máa pè tẹ́ bá tiẹ̀ ń tó wá pè mí gan o tí ì lè jáde ṣèbáná lẹ ṣẹ̀ṣẹ̀ gbọ́rọ̀ ó ṣẹ̀ṣẹ̀ gbọ́rọ̀ lánàá sọ̀rọ̀ pé mi nílò lákàyè mákàn tán kámẹ́rà sójú máa sọ̀rọ̀ ni. so mi ò Obama ti ẹ̀ sí position tó lè jásìn tó wà nílẹ̀ yìí so láti tẹ́ wá sọ pé wọn rán yàn ṣẹ́ yẹn mo fẹ́ ẹjẹ́ sáré treat àárín yẹn mi ní pé rárá kí n tó bọ́ sínú ibi tá ń lọ ẹ bá má sọ bẹ́ẹ̀ ẹ wo àwọn tí wọ́n jẹ́ àwọn táwọn bọ́rọ̀ ìṣe ń bọ̀ láti bẹ̀ ẹ gbé kálukú jókòó wọn kálukú fọwọ́ lẹ́rán ni àwọn èèyàn jókòó àwọn èèyàn ń ronú ni ọ̀rọ̀ pé mo wà nù tó ń ṣàtọrọ jẹ kiri ni àwọn èèyàn ń ronú ni pé bí àwọn èèyàn ń ronú gan ni pé kí ló ṣẹlẹ̀ yìí ṣùgbọ́n àwọn èèyàn mọ̀ pé yóò ní nǹkan kan máa ṣẹlẹ̀ wọ́n dẹ̀ ń ṣe ti sọ́rọ̀ pé màá sì jáde màá wá sọ̀rọ̀ yẹn àwọn àfáàdì òye ni àwọn táwọn bọ́rọ̀ ṣe bẹ̀rẹ̀ ni kí ló wá send nǹkan sí program sínú DM lánàá pé yes I'm still 100% with you kílẹ̀mọ̀ tó ń lọ tẹ̀kàn pọ́ta tẹ̀kàn ṣe fídíò tó ń sọ̀rọ̀ ẹnìkan ṣe ìwọ máa sọ pé ẹnìkan ò rán ìwọ ń ṣẹ́ lábùsù ti yẹ ni pé ẹnìkan ò rán ìwọ ń ṣẹ́ ó sọ pé ẹnìkan ò rán ìwọ ń ṣẹ́ ọmọ nǹkan kan you don't know anything about tó wà nílẹ̀ yìí but mo mọ̀ pé ọkà sáré fi mí trend sọ̀rọ̀ báyé iṣẹ́ bẹ́ẹ̀ látọdún tí mo ti bẹ̀rẹ̀ mi ò ṣe mo monetize page mi rí àbí mi ò mọ bá ṣe mi ò mọ ọ̀nà ẹ̀jẹ̀ monetize látọdún tí mo ti bẹ̀rẹ̀ láti ẹ̀fọ́dún lílá ìwọlé rọ̀sùn torí pé mo ń ṣe tèmi mi ò gbogbo ibi tí mo yà sí gbogbo tọ́nà ni mo yà sọ́nà tó pọ̀ tàbá sọ mo yà sọ́nà tó pọ̀ ni mo mọ ibi tí wọ́n ti rán mi iṣẹ́ so láàzù yẹn ẹ kọ́kọ́ kó dànù mo mọ ibi tí wọ́n ti rán mi iṣẹ́ mo mọ ibi tí wọ́n ti rán mi iṣẹ́ mo dẹ̀ mọ nǹkan tí mò ń ṣe mo mọ ibi tí wọ́n ti rán mi iṣẹ́ so láàzù pé ẹnìkan ò rán ẹnìkan ránṣẹ́ yẹn ẹ má sọ̀rọ̀ láàzù yẹn mo mọ ibi tí wọ́n ti rán mi iṣẹ́ nǹkan tó ṣẹlẹ̀ yìí tẹ́rí tó ṣẹlẹ̀ yìí ó níbi tí ojútì rẹ̀ ó níbi tí ojútì rẹ̀ lọ wọ́n lè bọ́ta wọ́n lè gbé microphone pé ojú òtì àwọn o ṣe pé tí bá mọ́ ọmọ dání báyìí sìn mo mú ọmọ mi mo mọ́ ọmọ mi dání ẹnìkan wá mo fa ọmọ mi dání báyìí ẹnìkan wá múgi ó wá ń kógi mọ́ ọmọ yẹn lórí pa ó wá ń kógi mọ́ lórí mo wá sọ pé ojú òtì mi lójútì ni ojú tì mí lójútì ni wọ́n na ọmọ mi lọ́wọ́ báyìí wọ́n na ọmọ mi ọlọ́sẹ̀ èdè kúkú kan náà ọlọ́sẹ̀ èdè kan náà ìbọn mi náà ojú tì mí lójútì ni torí tẹ bá gbọ́ pé ojú kí lójú tó wá tì mí mo mọ ibi tó ojú tì yìí lọ mo mọ ibi tó lọ wọ́n lè bọ́ tàkan lójú kan ní irọ́ mo mọ ibi tí ojú tì yẹn lọ ṣùgbọ́n tó jẹ́ kí bí tó fi tabágbá tó fi tabá oko ni pé ọ̀nà tí mo tàwá sáà gbogbo ibi tí mo fi sí nígbà tí wọ́n rán mi iṣẹ́ yẹn ṣe mọ̀ kò sí tí nǹkan kan bá ti bá ibi ìpìlẹ̀ mi sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yẹn kọ́ but tí n bá sọ̀rọ̀ yìí sìn ní tán sọ yẹn àfi kí n clear àfi kí n sọ̀rọ̀ lé lórí pé ẹnìkan ò rẹ́ nìkan kan ṣe ọ́ bọ́ta pé nìkan ò rán wọ́n ṣẹ́ mo sì fẹ́ràn àbáyé púpọ̀ kọjá ń tẹ́ ṣe yẹn bọ́ mo mọ̀ pé ẹ̀kan sáré fi wá crowd lórí social media ni ẹ̀kan fi wá crowd ni but kò yẹ kẹ́ ẹ ṣe bẹ́ẹ̀ wọ́n rán èmi iṣẹ́ wọ́n rán mi iṣẹ́ mo dẹ̀ mọ̀ tí mò ń sọ wọ́n rán mi níṣẹ́ èmi ń gba script so má sọ fún mi pé wọ́n rán mi níṣẹ́ mò ń gba script ọ̀pọ̀ èèyàn tí èmi àti ẹjọ́ ta lónìí ṣé mi náà ṣọ́ṣẹ̀ mi ni ṣé mi náà ṣẹ̀ ni àpò èèyàn tó mú mi lọ́ta lónìí èmi kọ́ náà ṣe script ni mo fi ń ṣiṣẹ́ I'm working with their script ni go and deliver this ni so that wọ́n rán mi níṣẹ́ báwo wọ́n rán mi níṣẹ́ báwo ó wà mẹ́gbà ta mi ẹjẹ́ kí n tẹ̀ kó lórí ti àfá yẹn wọ́n rán mi níṣẹ́ káyì ẹ má sọ pé wọ́n rán mi níṣẹ́ but ó máa dùn àwọn tó ṣẹlẹ̀ yẹn máa dùn yín mo dẹ̀ sá eré rẹ̀ mo sá eré kó má bàa dùn yín torí ẹ̀ mo fi sọ pé ẹ ṣàfarabalẹ̀ gbọ́ mi mo sá eré ẹ̀ náà pé torí mo wò pé ibi nìkan kan tó bá yẹ pé bẹ̀yẹn nìkan ni tìjú yẹn fẹ́ lọ ni kódà láàrín aláwọ̀ báàlì tó bá yẹ pé bẹ̀yẹn ni tìjú yẹn nìkan fẹ́ lọ ni kódà mi ní sọ̀rọ̀ tó wáyé pé bẹ́ẹ̀ yẹn ní ìtìjú fẹ́ lọ bí wọ́n ti rán mi ń ṣẹ́ tó wáyé pé bẹ́ẹ̀ ní ìtìjú fẹ́ lọ ni mi ò tẹ̀ ní mind àbọ̀ mo sá eré ẹ̀yìn tẹ́ wà lẹ́gbẹ̀ẹ́ pé yé ìgbàkú yẹ́ yàrá tí kíní bá ṣẹlẹ̀ ó máa drag yín kíní máa fa gbogbo yín mọ́ra mo sá eré rẹ̀ màá dẹ̀ sọ ẹ lè mọ̀ torí mo wo fídíò àfàrọ̀ ìmíyà ó ní ṣé tí nǹkan bá ti ṣẹlẹ̀ sí yàn ṣé ọ̀dọ̀ táyàn ló wáyé kéèyàn lọ sọ́dọ̀ táyàn ló wáyé kéèyàn ti lọ béèrè ó mọ iye ọ̀rẹ́ tí mo pè tí mi ò rí tí wọ́n dá mi lóhùn ni máa lò làákàyè ẹ má wọrí máa lò làákàyè tẹ́ ẹ máa sọ pé ẹ rí tọ́pọ̀ tí ọ̀pọ̀lọpọ̀ fi tẹ̀lé mi máa lò fún yín. jẹ́jẹ́ mo lè lo interest even without you coming out okay ẹ bá ti jẹun bọ́ sí ọ̀rọ̀ comment so mo sá eré rẹ̀ máa dẹ̀ so bóyá tí bá sọ̀rọ̀ yìí tán sìn bóyá ẹ lè understand ọmọ ìyá ó sáré rẹ̀ lóòótọ́ èmi àtọ̀gá mi tá a jọ daṣẹ́ pọ̀ nǹkan wà ń bẹ̀ ni mo dẹ̀ máa ń sọ fún yín tẹ́ bá rí ọ̀gá àti ọmọọṣẹ́ tí nǹkan kan bá ṣẹlẹ̀ ẹ má máa kì í ṣe pé gbogbo àwọn ọmọọṣẹ́ yẹn ni wàhálà pé hàn dá nǹkan wà ń bẹ̀ ni mo dẹ̀ mọ̀ pé ẹran mi ń ṣẹ́ ni báwo ni màá ṣe wá máa rí lé
máa rí nǹkan ọmọ èèyàn ní mí sáà nàdí sáà máa so kò sọ́gbọ́n máa rí àti ṣé mo rí àti sí mọ́ríkàsì pé kò sí nǹkan fún mi ni ṣé mo rí àti sáké gba góòlù pé kò sí nǹkan fún mi ni ṣé mo rí àti sí káwùlà pé kò sí nǹkan fún mi ni ṣé mo rí àti sí Buhari ọmọ Musa fáwọn Buhari ọmọ Musa pé wọ́n rí àti sí mi ni gbogbo àwọn ibi tí mo yà sí ṣé mo rí àti sí ṣẹ́ka Fúlàní pé kò sí nǹkan fún mi ṣé mo rí àti sí ọba Bariga pé kò sí nǹkan fún mi ni mo mọ ibi tí mo ti bá ń sọ̀rọ̀ mi ìdẹ̀ tó wá sórí social media mi ò sọ tí ò bá ṣe pé n tó ṣẹlẹ̀ yìí tí nǹkan bá ti ṣẹlẹ̀ báyẹn èèyàn ṣòwò nìyẹn kò dẹ̀ pé èèyàn lè ṣe business kéèyàn lose ẹ̀yin tẹ̀ ń ṣe ẹ̀yin businessman tẹ̀ ń ṣe business ṣẹ́yìn òkè ń ṣe business kéèyàn lose ni mo ṣe business nìyẹn mo dẹ̀ rí pé yes mo lose ni so me I don't have to come to social media to come and tell you tí ò bá ṣe pé dragging tó dé yìí mo dẹ̀ kúrò ń bẹ̀ kó ń ṣe nǹkan tó lé mo ṣe business nìyẹn kò ní mi ìdẹ̀ jẹ́ má dẹ̀ fún yín ní instance pé mo ṣe business ni account number Lukman Adébáyọ̀ torí àfà tó ní ẹnìkan òun ẹnìkan ṣe account number tí mo máa ń gbé sójú screen tẹ́ ń rí yẹn tẹ́ máa ń fi owó sí pé ọya ẹ̀sánwó ẹ̀ṣẹ̀ gbá ẹ̀ṣàwó account number tẹ́ ń fi owó sí yẹn ọ̀gá mi ló ń rà láti SMS alert àwọn náà rà láti wọ́n máa wá sọ fún mi nínú studio ní pé tọ̀ iye báyìí wọlé o email mi ọlá pé èmi mo la account number yẹn account mo ti ń rọ̀ nígbà tí mo wà travel account number yẹn àwọn ni wọ́n ń rí so ẹ̀dẹ̀ máa mo mọ̀ nǹkan tí mò ń sọ àwọn náà ń rí so ẹ bá wò pé ọ̀rọ̀ yín ká mi lára o láti gbà bí mo bọ́lọ̀ ṣe ṣàtúnyàdé mi nìyẹn bọ́lọ̀ ṣe dá mi nìyẹn kò sí bí mo máa sọ̀rọ̀ kódà kí n máa sọ̀rọ̀ kẹ́ni kan àwọn náà ń rí ọlá pé èmi register email address mi pẹ̀lú ẹ̀ lèmi fi máa ń rí email alert ẹ̀dẹ̀ mọ̀gbà tí email alert máa ń dé so what are you telling me so tí n bá wá tẹ́yàn bá àìmọye jọ́ náà ibi tí mo dẹ̀ ti ń ṣiṣẹ́ mo ń lọ́jọ́ mẹ́rin bẹ̀ ìjọ́ mẹ́rin máa kúrò nílé mi gangan ní Thursday Friday Saturday Sunday ibẹ̀ ni mo máa wà ibẹ̀ ni mò ń wà ibi tí mo ti ń ṣibẹ̀ ibi tí mo ti gba iṣẹ́ ibẹ̀ ni mò ń wà ọjọ́ mẹ́rin ni mò ń lò ilé tèmi gangan ibi tí mo ti ń sọ̀rọ̀ yìí ọjọ́ mẹ́ta ni mò ń lò ọjọ́ mẹ́ta so ibi tí mo ti ń lo ọjọ́ mẹ́rin mi ò sọ̀rọ̀ púpọ̀ ẹ má wọrí àwọn ilé tí mò ń sọ yìí túláàsì ni ìgbà tí ẹ̀ẹ́dẹ̀ wá ní sangbéṣẹ́ rán yàn kan ẹnìkan rán yàn kan ṣe so mi ò fẹ́ lọ bẹ̀rẹ̀ púpọ̀ ẹ má jẹ́ mi ò dẹ̀ láníyàn tí mo fẹ́ ṣe Ọlọ́run tó dá mi mọ̀ pé mi ò láníyàn tí mo fẹ́ ṣe so mo kàn fi ẹyọkan yẹn mo kàn release ẹyọkan yẹn ní pẹ́ẹ́lí mọ̀ àbí àtàwọn àpàṣẹpọ̀ so àníyàn pé ọ̀gá mi ní láníyàn pé owó yẹn sódà mi nílé máa ná kùnà irú mi nílé máa ná kùnà so báwo la ṣe wá ń ṣá ẹ wo ẹjẹ kó lórí ibẹ̀ yẹn jàre tí n bá mi ò ní torí àwíjàre kí tọ́ wa tán lẹ́nu mi láyé but ẹ understand àwọn kan wà tán bá ní wọ́n ṣe nǹkan ẹ jókòó ni ẹ jókòó pé eléyìí mi àtẹnujẹ ǹjẹ́ òní láti gba ẹ máa tọ́jú tí mo ti wà lórí ẹ̀ ni owó tẹ̀ ń dárúkọ yìí ṣé wọ́n lówó mọ́kà ni mo wá gbà ní sanlówó múra ni mo wá gbà ní sanlówó pé bí ń pa mí ni mo wá gbà ní. nígbà máa sọ̀rọ̀ lọ́bẹ̀ ọ̀rọ̀ àfáà ọ̀rọ̀ ìmẹ́yà ló tì mí lọ́bẹ̀ o mi ìdẹ̀ níjà pẹ̀lú yín mo torí mọ̀ pé kò yé yín ni èyí tí mo sọ yìí sẹ̀ kò sí ẹ̀yin náà ti rò lọ́kàn. now ẹ jẹ́ kí wọ́n lọ inú ọ̀rọ̀ gangan ṣe wá rí nǹkan tó fa owó tẹ̀ ń dárúkọ yẹn ẹ jẹ́ kí n wá sọ fún yín. nǹkan tó wá fa ọ̀rọ̀ owó tẹ̀ ń sọ yìí bó ṣe ṣẹlẹ̀ ní tẹ́mọ̀ ibi téèyàn wà tẹ́ẹ̀bá tí ò bá ti sí mùsáádà tí ò bá ti sí ẹ̀dẹ̀ ti dáṣẹ́ pọ̀ rẹ́dì mo ń lọ sí mo fẹ́ gbé olè sáré kúrò ó láwọn kankan tó máa ṣe ó wá ní mo gbọ̀tá fún lónìí wọn ṣé wọ́n ṣáṣẹ́ mi ni script ni I'm working with script do this ni ṣé ó gbọ́n lọ́tà mi ni ọgbọ́n lọ́tà mi ni so ìgbà tí mo ṣílẹ̀ ìwádìí nítorí ẹ̀ṣẹ̀lẹ̀ kò sẹ́ni tí ó lè ṣẹlẹ̀ sí ìgbà tó yẹ pé bí tí mo wà I'm not ẹ̀yin kan ọ̀tún nǹkan tẹ́yìn kan rí lórí mídíà yẹn kò rí bẹ́yẹn it's not like that nǹkan tẹ́yìn ń wò lórí mídíà yẹn kò rí bẹ́yẹn ìdẹ̀fẹ́ wá ẹ̀yin náà mọ̀ pé mi ò wá sọ́rí dragging yìí ló mú ló tì mí mi ò láníyàn pé mo fẹ́ sọ tí mo fẹ́ sọ yìí ọ̀rọ̀ owó tẹ́ wá ń wì mo ṣe kíní online tá a máa ń gbà yẹn because kò easy wàláhì wàrọ̀ bí káàbà mo fi Ọlọ́run tó dá mi ṣe it's not easy but ẹ máa mi ò wá ọ̀rọ̀ nulẹ̀ yẹn kò sí mi wá sọ but kò easy la ilaha illallah mo rọ ọ̀rẹ́ mi abásun ayélujára tó wọn náà ṣe fídíò abásun ayélujára ẹ̀yẹ́ náà wá ṣe fídíò tó alhamdulillah kò sọgbọ́n tó wáyé pé mi náà mo wà ní pòsíṣà tẹ wà ẹ láti support ọmọ ọlọ́mọ fún bàbá tó bí so ẹ má wọrí mo dàn yín pọ̀ pẹ̀lú Ọlọ́run torí ẹ mọ̀ pé gbogbo tẹ sọ yẹn torí ẹ mo tó wá ń wo báyìí mo gbọ́dọ̀ pìtì yín láti fi ta sí ń bọ̀ I try tẹ́ bá ṣòro ìmọ̀ fún mi àyíká ṣe gbàtà wà ní mísọ̀rọ̀ yẹn náà orí ni so ẹ fi yẹn lẹ̀ so ìdí tó fi fa pé téèyàn fi lè yá owó online nìyẹn o mo ní mo ń try láti sọ fún yín o kẹ́ ẹ lè mọ ibi tó worst dé ni mo fi ń sọ eléyìí fún yín kẹ́ ẹ lè mọ ibi tó worst dé oh Allah akbar kẹ́ ẹ lè mọ ibi tó worst dé ni o ìyẹn tí wá ṣẹlẹ̀ mo dẹ̀ rí pé mo wá ìjọ yẹn mo nídìí owó yẹn 300,000 lówó yẹn 300,000 naira lówó yẹn
so mo ti gba online mo ti fi ama jẹ́ pé ọjọ́ kan ni mo ti lò nígbà tí a máa survive ma survive dọ̀rúrà tuntun bí wùl mahzurat ṣé mi mọ̀ pé kò lọ kò bá ṣẹ̀ríà Islam lọ ni but ṣẹ̀ríà Islam tó bá dé nìkan tó rà tán bá nà bá sí ẹ létí báyìí tán bá ní ó yá ọtí ni máa mú tó bá mú tán bá pa ẹ́ dànù sàrà ló kú ẹ̀ wọ́n nà bá sí ẹ létí báyìí pé ó yá ọtí ni mú ní àkàfùlà mú kí ni mo mú so mọ̀mọ́ ni inna Allaha tajawaza li al-ummati al-khata' wa nisyan tá nàbì dárúkọ ńkọ́ kí ni kẹta Ọlọ́run ṣàmójúkú fáwọn ìjọ mi ní tán bá gbàgbé àbí tí wọ́n ṣe mistake àbí tí wọ́n jẹ wọ́n ń pàṣẹ so làlúrí ló mú mi débi yẹn mi ìrẹ̀lẹ̀ ẹ̀yin gbogbo ẹni tí mo dẹ̀ mọ̀ online ẹni tí mo bá ń dààmú láyé gbogbo ẹni tẹ́ jẹ́ fans mo mọ̀ bóyá America UK ẹni tí bá ń dààmú láyé nínú owó tí ò bá tú àṣírí mi Ọlọ́run ò ní bu àṣírí rẹ̀ I don't know how to request gbogbo àwọn nǹkan wọ̀nyí táwọn èèyàn àwọn tán ṣe fún mi wẹ́rẹ́wẹ́rẹ́ gan wọ́n ṣe willingly tàbí ẹni tí bá rí pé òun ló fẹ́nu rẹ̀ sọ fún mi pé àfa ẹ máa béèrè ṣé tẹ́yìn bá ní kí n máa béèrè náà mi wà ní fi làákàyè sí nítorí owó yẹn nìyẹn ìjọ yẹn wà ní lẹ́dẹ̀ mọ́ àwọn kìnìyàn online something online stuff yìí èyàn tó bá nítorí pé tèmi hàn síta ni ẹ mọ èyàn tó ń ṣe lẹ́nu gbà tí ilé ìṣẹ̀lẹ̀ ṣe bí ìrèbí òrẹ́ni tó náà tó rẹ̀ dápè mí níyàwó níyàwó tí ẹ nítumọ̀ Ọlọ́run máa ń gbéṣẹ́ de so wọ́n á lo kìnìyàn láti fi gbéra pé mo ti da business pé kò sí tí mo fẹ́ ṣe so màá dárú mọ́ èmi ní dárúkọ torí àfa àrọ̀ ìmí àtàní mi ò pé àwọn ẹni ó ṣe jọ́ta ẹni tó jọ́ta mọ́gáàzì ẹni tó jọ́ta bàbá lágége ni mo lọ bá bọ́bí ò ní dárúkọ mi ò ní dárúkọ kí má torí pé kí n lè wá wíjàre wàláhì mi ò ní dárúkọ ó fi Ọlọ́run bá tó dá mi ò ní dárúkọ ó dẹ̀ pé ẹni àkọ́kọ́ màá kàn sọ ọ́n tá fi máa mọ̀ pé ó dẹ̀ pè mí lóòótọ́ o nínú àwọn tó yẹ kí n pè náà ní tánjọ́ rẹ̀ mo ní tó bá dago méjì wọ́n láṣírí mi lè tú sí everybody lọ́wọ́ o àṣírí mi lè tú sórí síta gbangba o ẹjọ́ mo ní ìṣòro 300,000 gbogbo àwọn tí mo pè yí wàláhì kò sí ẹni tí mo sọrú ẹ̀rí fífún láyé gbogbo ẹ̀kọ́ ló lè wá online wà bẹ́ẹ̀gì ṣẹ́rù kó easy ni kò máa easy àwọn tẹ́lẹ̀ tán kámẹ́rà sójú bẹ́ẹ̀gì yẹn kò máa easy kódà bírù mi yìí tún wá online wà sọ fún yín torí ọ̀rọ̀ tẹ́lẹ̀ tí mo sọ yí ọ̀rọ̀ bí ọdún méjì ni o ọ̀rọ̀ 2 years ó ti lé lóṣù gan-an ìkànnì oṣù tó wà lórí ẹ̀ ni kò máa rọrùn kí àtà kámẹ́rà sójú báyìí pé ẹ ṣàánú mi tí ìwé mi bá ṣe gan slap ló jẹ́ fún yín slap gan ló tún jẹ́ fún yín slap ló jẹ́ fún yín so ọ̀rọ̀ yìí òun sọ̀rọ̀ Markaz Golden Sun jazakumullahu khairan kì í sọ̀rọ̀ Markaz nǹkan kan ibi tí mo mọ ibi tí nǹkan lọ ọ̀rọ̀ tó dé yìí ò bá mi lójijì mo ti fi sọ́wọ́ èèyàn kan Nàìjíríà mo dẹ̀ fi sọ́wọ́ èèyàn kan diaspora mo kàn sọ fún wọn pé mi nǹkan mọ ọdún tọ́lọ́wọ́n á tú àṣírí yẹn kò ṣe tó níhùn Haji Ibrahim tó wà ní mi ní júwe wọn jù bẹ́ẹ̀ lọ Haji Ibrahim wà ní UK ọ̀rọ̀ tí mo sọ lọ́wọ́lọ́wọ́ yìí ọwọ́ àwọn náà wọ́n involve ní wọ́n mọ̀ àkànjọ mọ́jọ́ àkànmọ̀ pé ní ló máa jẹ́ ni àkànmọ̀ pé ní ló máa jẹ́ ni mo sọ fẹ́ nìkan ní Nàìjíríà so mo dẹ̀ pẹ́ ní àkọ́kọ́ mo ní ẹ dákun àṣírí mi lè tú láàrin ìṣẹ́jú mélòó báyìí mo ní ẹ dákun mo ní di 300 ní sẹ́mọ̀ kódà kẹ́ máa ní ẹ bá wo pé mi ò sọrú ẹ̀rí ẹ bá wo pé mi ò sọrú ẹ̀rí ẹ bá torí ìyẹn kẹ́ dá sọrú mi kódà bó ṣe 20 ṣe bó máa dínkù nínú ẹ̀ ni online but àwọn sọ wọn láwọn ṣẹ̀ṣẹ̀ kó mọ tán ni ṣẹ́ẹ̀dẹ̀ mọ́ lóòótọ́ ẹ má jà tán ara wa ẹni tó bá ṣẹ̀ṣẹ̀ náwó tán lè má wà financially okay ẹ mọ̀ pé ìnáwó easy ẹ gbàgbé so kò ẹ gbọ́rọ̀ Markaz kú ó kàn máa tabá yín torí pé wọ́n mọ wà pẹ̀lú yín ni ibi tó ń ṣẹlẹ̀ gangan ni ọ̀rọ̀ yóò kàn yín kò kàn yín kì í ṣe pé ẹ̀yin ni mo kì í ṣe pé ẹ̀yin àdójútì yẹn kò dọ́dọ̀ yín but kò sọ́gbọ́n ìbọn rí mi pẹ̀lú yín ṣe bẹ́ẹ̀ yẹn endorse tí mo ń ṣe tó bá endorse nǹkan téèyàn ń ṣe kò go against téèyàn ń ṣe nìyẹn ẹ̀yin náà wò pé iṣẹ́ dáadáa lọmọ yìí dẹ̀ gbé dání lẹ́yìn náà fi ń kún mi lọ́wọ́ òun ní kò kàn yín mo dẹ̀ wá pè wọ́n ìyẹn lọ bẹ́yẹn mi ò rí ń bẹ̀ mo tún wọ ẹnì kejì mo ní nǹkan báyìí mo ní nǹkan tí ò ṣe mí rí ṣe mí o ẹ dákun o báyìí kò má tún máa repeat ọ̀rọ̀ yẹn mọ́ báyìí o nǹkan táwọn sọ fún mi pé ẹwọ afá alárùgbà nígbà tẹ́ pè sí àyànjú ọ̀rọ̀ afá yẹsà lọ́kà lọ́wọ́ àyànjú ọ̀rọ̀ afá yẹsà lọ́kà lọ́wọ́ ni ọ̀rọ̀ yẹn là ń yanjú so in fact torí báyìí gan lẹ pè ní akálẹ̀ yìí kọ́ lẹ pè ní mi ò ní mi ìfẹ́ mi ní gbé fóònù yẹn gan tẹ́lẹ̀ so ṣé máa sọ pé ká fi ọ̀rọ̀ ẹni tán yanjú lẹ̀ lóòótọ́ ṣé ká má parọ́ ṣé kí n sọ pé ká fi ọ̀rọ̀ ẹni tí wọ́n tán yanjú lẹ̀ torí àfa àrọ̀ yìí méyà tó ní ọ̀tọ̀ ọ̀dọ̀ta ni mo ti lọ bá wàràn lọ́wọ́ kí dẹ̀ ṣòwò oúnjẹ kì í ṣòwò ilé kì í ṣòwò mọ́tò kì í ṣòwò ájì kì í ṣòwò múra à ń sọ̀rọ̀ gbèsè ó tún wá ní gbèsè tó jásí pé ó ní nǹkan nú so ìyẹn lọ bẹ́ẹ̀ mo kú bẹ́ẹ̀ náà ó tún pẹ́ ní kẹta mo tún pẹ́ ní kẹta ẹ máa gbọ́ gbàtí mo tún wá pẹ́ ní kẹta mo tún wá ṣàlàyé fẹ́ ní kẹta pé ní tí mi ò ṣe rí mo fẹ́ ṣe o ó ní gbèsè báyìí lọ́rùn o
dẹ̀ lè àṣírí mi ó lè gbàbẹ̀ tú o ó sọ ní àwọn àní ẹ má jẹ́ ń sọ yẹn kí n má torí mi ò fẹ́ kó rùn rárá àwọn ò sí around ni tí mo dẹ̀ tún sọ mò ń jẹ́ kẹ́ ẹ mọ̀ pé kì í ṣe pé mi ì dẹ̀ sọ orú ẹ̀ rí so ó dọ̀nà mélòó ó dọ̀nà mẹ́ta ẹ wá máa gbọ́ ibi tí mo ti wá daṣẹ́ pọ̀ gangan kí tó pe àwọn eléyìí ni mo ti kọ́kọ́ lọ bí tí mo ti daṣẹ́ pọ̀ wọn lọ bá wọn náà bó ṣe rí mi toríjọ́ tí wọ́n rí mi yẹn ó yẹ kí n ti lọlé Monday ló bọ́ sí ó yẹ kí n ti lọlé ó wá di Monday bó ṣe rí mi báyìí ọ̀yìn lọ́ní mo níbẹ̀ ni àwọn ìgbìlẹ̀ mo broke ní sa ọ̀sùn ìlà ọ̀sọ́rú eléyìí rí ẹ̀yin tẹ́ wá rí pé mi ò sọ́rú wọ́n dẹ̀ bí mi pé mi ò sọ̀rọ̀ mo sáà pé màá sá sọ tí mo ń sọ yìí ṣèbí tó mú mi lọ ṣe owó àbí ṣé mi wá ní sọ̀rọ̀ ní tí màá kàn dákẹ́ ni màá sá sọ̀rọ̀ mi kúkú bọ́ta wá sọ lánàá nǹkan kan ló kú gbàtẹ́yà wá ló máa tán drag mi ṣé mi wá ní sọ̀rọ̀ ni so wọn lọ bá wọn ní èló lọ fẹ́ mo ní gbogbo iye tẹ́ bá fún mi ni wọ́n tún sọ lẹ́ẹ̀kejì mo ní kọ́ sọ ìtọ́fẹ́ sọ bèèrè irú ẹ̀rí ni mo ní àwọn ìgbìlẹ̀ iye tẹ́ bá fún mi ni gbàtọ́ lẹ́ẹ̀kẹta kan tó jájú mọ́ mi pé mo ní kọ́ sọ ìtọ́fẹ́ sọ irú ẹ̀rí ó dà tí n bá rí bí 50 èyí ó sàmọ capacity tí ẹni tẹ́yàn ń gbà ṣe èyí ó sàmọ nǹkan tó lè ṣe fún ẹ̀ mo ní tí n bá rí bí 50 sà so èmi ti fà níyàn láníyàn sí pé nígbà tí màá bá fi pé àwọn bí sọ̀ǹgbẹ̀ bí mẹ́ta tí mo dárúkọ yìí bí kó má pè kọ́ so mo lè dárúkọ 50 ní tó bá rí bí 30 nǹkan ṣẹ́mọ̀ ṣébi tí wọ́n wá fẹ́ ti tún àṣírí pé mo ní 300 rèé tó bá rí 30 nǹkan mo dẹ̀ ní alhamdulillah nítorí ẹ̀ náà mo fi sọ pé iye tẹ́ bá ní lágbára ni mo dẹ̀ sọ wọ́n dẹ̀ pé ẹnìkan pé àfáà kan pé kó mú ATM kódà ibi tó ṣe dáadáa déńjọ́ náà wọ́n jẹ́ kí ẹni tí wọ́n tán fún ní ATM yẹn wọ́n jẹ́ kó mọ wọ́n jẹ́ kó mọ ní mo fẹ́ rán àfáà Oniqurani iṣẹ́ so 30,000 ló máa lò lọ yọ fún nínú ATM ṣáà kí mo ti rò páṣírí mi ti bò lọ́dọ̀ bàbá mi ṣáà kí mo ti rò páṣírí mi ti bò so mi ò tí gbogbo àti mo gba owó yẹn kò tí ì lè tó 2 hours tí àfáà tí kan nínú àwọn tájọ wà mẹ́ tó ti pè mí pé bàbá pè mí sí pé ẹ broke pé àwọn kódà àwọn làwọn assist yín pẹ̀lú 30,000 ẹni pé àṣírí nìkan ti ń tú mo kọ́kọ́ ṣọ́ọ̀kì pé kò yẹ kó ti dé báyìí ṣe bí bàbá mi ní kò yẹ kó tó rí báyìí so tí n bá ń sọ̀rọ̀ kì í ṣe pé ẹgbẹ́ yín yẹn ibẹ̀ yẹn kọ́ mo wá gba 30 yẹn ṣe pé 30 yẹn ti wà lọ́wọ́ mi mo wá rọ́jú ẹnìkan wà nínú àwọn tí mo máa ń ṣe kíláàsì fún táwọn jẹ́ àfáà ní wọn Haji Ibrahim tí mo sọ yàfà ni wọn so mo wá pé Haji Ibrahim ìkọ́dà tó rí pọ́n jẹ́ àfà ni mo láwọn míì náà tán jẹ́ kìíní ṣùgbọ́n gbà mú báyìí ọmọ kí wọ́n lọ máa ní wọn lára ṣe torí kí n lè máa wá request owó ni mo fi ń bá wọn kọ́ ọmọ kí ó ní ẹlòmíì kan máa mọ́mọ́ ẹ lọ ni so ìyẹn wá kú ọbẹ̀ mo ti gbà yẹn mo wá pé Haji Ibrahim mo wá sọ fún Haji Ibrahim mo wá ní yé irú wàhálà wo lélẹ̀ ó dẹ̀ bọ́ sásìkò tí owó pọ̀ lọ́wọ́ àwọn ṣùgbọ́n àfọ Oniqurani tẹ́ fi sọrú ọ̀rọ̀ báyìí Haji Ibrahim wá bá mi pe ẹnìkan ní àwọn náà wọn gbọ́ mo ṣe ń sọ̀rọ̀ wọ́n lè wà ń bíṣẹ́ báyìí UK náà wọ́n bá mi pe ẹnìkan ní Nàìjíríà ẹ̀kan sọ pé you don't need to go far mi ò go far bóyá ṣẹlẹ̀ náà ní ṣé kí n kà dákẹ́ ni gbogbo ẹni tẹ́ ń pè mí lánàá ṣé mi ò ní sọ tó jẹ́ kí n lọ gba owó ni pàtàkì ni mo lọ gbowó lọ́dọ̀ ọ̀tá ká má jẹun ọ̀tá ọ̀rẹ́ mi ò ṣe bẹ màá gbà oúnjẹ ọ̀tá ilé ìgánsìn ọ̀tá gan kọ́ ló tú àṣírí mi àwọn tẹ́mi kan àwọn tó ń jẹ́ mi ọ̀kọ́ mi ò sọ lórí mídíà máa ń sọ̀rọ̀ pé mi ì sí ń bí báyìí mọ́ o nígbà tí mi ò tí ò tí a gán bẹ̀ ẹ jẹ́ kí n sọ̀rọ̀ sáà ṣe màmá bú bàbá mi ni mo kàn ń sọ fún yín kẹ́ lè mọ̀ tí mo fi lọ gba owó ni so Haji Ibrahim wá bá mi pé èèyàn kan ní Nàìjíríà ẹnìkan tó ní mi ò need explanation ìsinmi ìṣẹ́wá ní need explanation irú yìí náà irú ẹni need explanation náà ẹ̀ máa kóyàn síta so mo tún wá lọ Haji Ibrahim wá bá mi pé ènìyàn ní Nàìjíríà àfọ Oniqurani sọ báyìí pé ẹjọ́ gbogbo tẹ bá lè wá sí 200 ẹ tẹ bá wá fún ẹnìyẹn ló wá rí ẹnìyẹn ní kódà òun náà mú ẹ ó ní but 100 òun lè lágbára wọn bá wá yá mi mo san 100,000 yẹn padà o mo san fẹ́ yẹn padà 100,000 yẹn wọ́n wá fún mi ṣe àwọn pé mo ti ní 130 lọ́wọ́ mo dẹ̀ ń lọ 300 nígbà tí mo ti wá pé yẹn mẹ́ta wọ́n wá wò pé ta ló kù mọ́ ó ti pa àwọn tí mo fojú jọ ẹ má jẹ́ ń dárúkọ mi ò ní dárúkọ láyé bí màá ṣe lò náà ni mo ṣe lò yẹn ṣùgbọ́n àwọn tó yẹ tí mo mọ̀ pé ọ̀rẹ́ mi tó yẹ ká dáṣọ rú mi so ìyẹn náà ṣe fún mi ṣé dáadáa mi ò lè tọ̀dọ̀ dáadáa lè tọ̀dọ̀ mi dọ́dọ̀ wọn jọ́ mi dáadáa lè tọ̀dọ̀ wọn wọ́dọ̀ mi jọ́ mi tí bá wá torí òní pé mo fẹ́ gbé àwíjàre kí wọ́n dárúkọ wọn ní dárúkọ so mo wá gba mo wà ní ṣé Kàlífùlání
tọ́ ó ti wá kan ó ti kan Sheikh Al-Fulani báyìí o n bá pe Dr. Al-Fulani tọ́ nǹkan báyìí délé o ṣé Dr. Al-Fulani ò kì í ṣe ìṣọ̀tá mi ẹ wo gba ìgbà ẹjọ́ Alhaji Kamaru Ajala láti ṣe aláìsí lónìí bó tiẹ̀ já sí pé èmi náà ní dáadáa lọ́dọ̀ àwọn èmi náà ní dáadáa so tán bá ń bọ́ ṣe dìde sí mi yẹn tán bá dìde sí mi kí ni mo fẹ́ ṣe but àwọn náà wò pé wọ́n ní Oniqurani wọ́n dẹ̀ dìde wọ́n dẹ̀ ṣe dáadáa wallahi ẹ lè máa drag Sheikh Al-Fulani lórí nǹkan o ṣùgbọ́n èmi sàásùkùtù mi ní sọ kankan lórí ẹ lè máa drag wọn fún nǹkan bọ̀ pé kémi wá bọ́ta Sheikh Al-Fulani ọwọ́ tí bàbá mi tí wọ́n máa sọ wẹ́ mo wá báwo ẹ ṣe jẹ́ mo wá pe Sheikh Al-Fulani Sheikh Al-Fulani bóyá ọ̀rọ̀ ti rí báyìí wọ́n ni mo mọ kí ni lónà tó ń sọ yìí wallahi àgbo tán fún ẹ yẹn wọ́n ti ṣe fún yàn kan rí wọ́n máa lọ́ọ̀ṣì fọ́tò ẹ̀ síta ní bẹ́ẹ̀ ni ẹ̀sìn tẹ́ ń wò pé a ṣe nísìnyẹn tó ra ẹ̀ṣẹ̀ sí ẹ má jẹ́ atara wa jẹ́ torí ẹ̀ mo fi ń blame àfàrọ̀ ìmìyà nítorí kẹ́kọ́ jòkó náà pé ojú títí àwọn tó jẹ́ àgbàlagbà ń sunkún ni pé yéé tó bá yẹ pa yé ṣe rewind sẹ́yìn pé kíkiní yóò ṣẹlẹ̀ ni àárí ẹ tó bá yẹ tó ń tọ̀ ń sọ pé òun á gbowó á da owó fún pé ó yá rewind sẹ́yìn pé ó jẹ́ pé kíní yóò ṣẹlẹ̀ mi ní ẹnìkan ní kí n fi gbogbo ẹlẹ́fọ́ lọ mo fi lẹ́fọ́ lọ náà ni màá ṣàṣọ fẹ́yìn so wọn wá pe Sheikh Al-Fulani wọn ni tọ ilé ìlágbára gan o bẹ́ẹ̀ dẹ̀ bí gbogbo ẹ̀yìn ṣe yìí náà tẹ́bá rí bí àyà mi ṣe ga tọ́lá àwọn tí mo fẹ́ fún lówó ẹ̀yìn tẹ́bá mọ̀ nípa ẹ̀ náà tọ́lá àwọn tí mo fẹ́ fún lówó bá ṣe picture ẹ̀ gan ọmọ pé tó bá ti lè gbà níjọ́ tó bá ti accept kìíní ẹ̀ lórí fóònù ẹ̀ your own gbogbo picture orí fóònù ẹ̀ wọ́n they have access to it they are not one our traceable mo lè fẹ́ wá wọn lọ it's an online olójú àwọn tó jẹ́ registered app wọ́n á lọ́ọ̀ṣì fọ́tò ẹ̀sìn kò ní ṣẹlẹ̀ so ẹ̀sìn tẹ́ ń wò yìí náà yìí tó máa padà ṣẹlẹ̀ ńjọ́ náà nìyẹn ìyẹn àkọ́kọ́ yẹn tó fẹ́ ṣẹlẹ̀ yẹn náà ti píjọ́ mi bá jáde ẹ̀sìn ló jẹ́ àwọn tẹ́ ń wò pé wọ́n máa wò ó sí pé ojú ti ọba àbẹ́ẹ̀ rí wọ́n dẹ̀ pọ́n ọmọ yóò jábọ́ bẹ́ẹ̀ náà ni wọ́n ti wọ́n ojú yẹn náà wọ́n fi wòye ọlọ́run kan sún ẹ̀sìn wá síwájú ni. so mo wá ṣàlàyé fún Dr. Al-Fulani àwọn wa ni àwọn olówó yìí o ṣùgbọ́n àwọn olówó o àwọn mọ bí àṣírí ẹ̀ ò ní tú tójú bá ti ní ojú tẹ Al-Fulani bójú tì ní ojú ti Dr. Al-Fulani náà kò ṣe pé mi nìkan lójú ìfẹ́ tì eré ẹ̀ bá ìyẹn lẹ̀ bá wò mọ́ mi lára ẹ̀yin tí mo pè níjọ́ náà ẹ̀yin rẹ̀ bá sáré ẹ̀ fún mi torí mo fi ní káláyé ṣe rewind ni so àwọn bá pe nabani àwọn bá pe mi bá ní àtọ̀ ẹ fún mi ìṣẹ́jú díẹ̀ báyìí mo rò pé wọ́n sáré confam lọ́wọ́ ẹni pé so máa rí owó ìyá lágbájá ẹni báyìí báyìí ni àwọn ti pe Saheed Shittu ó dẹ̀ ní Oniqurani táwọn bá ń jà kì í ṣe bí kojú wá tì í àwọn lè má jọ gírì lórí ọ̀rọ̀ ẹ̀sìn kì í ṣe bí kó wá jèrè ìtìjú so ẹ wo náà bí mi ṣe wá gbọ́ pé ọdún ẹni wọ́n sọ pé owó ti wọ́n sẹ́ndì owó yẹn sáwọn mo ní wọ́lọ́n lọ́dọ̀ Saheed Shittu ni mo ti fẹ́ gba owó mo wá pe nínú àwọn tí mo dárúkọ yẹn mo tún wá pe ẹnìkan padà pé kódà owó tí mo sọ fún yín tí mo pè yín tán sínsìn yìí wọ́n ti gba owó yìí lọ́wọ́ lágbájá báyìí wọ́n ti fẹ́ fún mi o mo tún padà sẹ́yìn mo tún sọ fún Dr. Al-Fulani mi ìwọ bára ṣe ń ní mí jọ ẹ̀ mo tún sọ fún wọn mo ní mo ní tí mi ní wo pé mo gbowó bí mo ṣe ń sọ ọjọ́ náà ni mi ní wo pé mo gbowó yìí lọ́wọ́ Saheed Shittu o mo ní tó bá sọ̀rọ̀ sáwọn bàbá wa máa jáde o mi ò wo bára yẹn ṣe ní mi tó Allah akbar kabira.
your comment people now. So mo gbàgbọ́ dẹ̀ sọ fáwọn ani ìyẹn ò jọra wọn o tó bá ìyẹn ò jọra wọn ọ̀tọ̀ kíní lélẹ́yìí ok nígbà tí mo ti gbà tí mo tún ti sọ fẹ́ nìkan pé wọ́n fẹ́ gbà kan báyìí fún mi rí tó náà tí ó dẹ̀ kọ́ bí ara sí tí ó dẹ̀ tán kan torí ẹ̀ mo sọ pé ẹ jẹ́ kí n kan ok mo wá gbà ok ẹ wá wò 200 yẹn pẹ̀lú 100,000 tó wà ní travel tó fún mi yẹn so ìyẹn mo fẹ́ fi san gbèsè mo wá fẹ́ fi ẹ mọ̀ pé mo ti ní 30,000 lọ́wọ́ tí tọ́gà fún mi 30,000 yẹn máa wálé náà so mo wá gba 30,000 yẹn ni mo dìmọ̀ mo ti lo 2 yẹn àti so kí lẹ fẹ́ kí n ṣe ọ̀rọ̀ gbèsè ni mo sọ fún yín tó bá ti àwọn ti jẹ́ pé ordinary gbèsè ni kálíbì normal gbèsè ni gbèsè tó ní nǹkan tó ní condition nínú lifestyle ẹ̀ ń sọ pé torí ẹ̀ bàbá ọ̀rọ̀ ìní ẹ̀ mọ bó ṣe ń lọ ẹ má bínú pé mo kàn dárúkọ yín mo ti yá fi yín wà láì mo kọ́kọ́ mo dà yín pọ̀ mọ́ Ọlọ́run pẹ̀lú tẹ́sán lánàá ẹni tẹ́lẹ̀ ẹ̀ mọ ẹ má ní wọ́n rán yàn iṣẹ́ àwọn èèyàn wọ́n rán èmi ń ṣẹ́ ẹ má sọ pé wọ́n rán mi iṣẹ́ wọ́n rán mi iṣẹ́ mo sọ fún yín pé ìjọ́ mẹ́rin ni mò ń lò ń bì kan ìjọ́ mẹ́rin ni màá ti resume síbẹ̀ ìjọ́ mẹ́rin màá lo ìjọ́ mẹ́ta lé so kò wá sí bí máa ṣe èèyàn ní mí kò wá sí bí mi ṣe máa rí pé ọ̀gá mi iye ó ní báyìí ọ̀gá mi ń sílé tó báyìí tẹ́mi bá máa wá síbẹ̀ yẹn níjọ́ òsílẹ̀ yẹn níta ẹgbẹ́ ẹ̀rí mi tẹ́mi bá máa wá bẹ̀ máa ṣáta mọ́tò wá ní máa bẹ̀rẹ̀ torí máa ṣàfẹ́ kanra mi lé so máa so kò sí máa rí tó ti bẹ́ẹ̀ náà ṣe rí mi lórí social media mo kúrò ń bẹ̀ ní gẹ́gẹ́ bí ìmọ̀ràn tí mo sọ pé mo fún Sheikh Abdul Mumin níjọ́ wò so tẹ́mi yìí sì ní bàbá sọ̀rọ̀ kan tí ò bá jẹ́ kó bá dragging dé ní mi ní sọ kí ni wọ́n gbá sórí social media fún kí ni sọ mo ti mẹ́mi kú ń bẹ̀ mo dẹ̀ ń ṣe live mi lọ so àwọn kan tó lè ti bọ́ fún yàn tó yẹ kéèyàn ti ṣe ń gbà náà bọ́ ti yẹ mọ̀ pé business ni mo ṣe business kò work nìyẹn èèyàn ń ṣòwò kéèyàn máa jèrè mẹ́ láti dáadáa mi ń ṣàfà ìjòkólẹ̀ nìkan mi ń ṣàfà mo máa ń ṣiṣẹ́ láti ilẹ̀ mi ni nílọrin eluquency store tó wà nílọrin ní Sabo line ní Sabo sàlẹ̀ èmi mo ṣe eluquency tó wà mẹ́yẹ tí mo ẹ máa rí gbàgbà ó ti pẹ́ ni eluquency mi ń ṣàfà ìjòkólẹ̀ jẹ́jẹ́ mo ní kíní táfi anọ́sùn sáńpì àti à ń ṣe ilé epo táfi ń ta kerosene àti ilẹ̀ ni mo ti máa mú business mọ́ṣẹ́ ibi tí mo ti ń sọ̀rọ̀ yìí ṣe ti bá bọ́ tàǹsìn system tí mo ní nínú bí táfi ń ṣe printing bẹ̀ yẹn kì í ṣe kékeré but ìgbà yẹn gbogbo nǹkan yẹn I drop everything pé mo fẹ́ ṣiṣẹ́ so ìyẹn máa kì í ṣe so ọ̀rọ̀ yìí kò sọ̀rọ̀ yín but ọlá pé ẹ súnmọ́ mi ọlá pé àjọ wọn rí mi pẹ̀lú yín ló fi dọ́dọ̀ yín kì í sọ̀rọ̀ yín kì í sọ̀rọ̀ ọlọ́gbọ́ lọ́dọ̀ yín bó ní kí n tó wá bọ́ wá ní kí n ti lọ pẹ̀sẹ̀ kí n á pè bàbá lágége ni kí n pe mùdírù ánàkùnlẹ̀ ṣé kí n pe mùdírù ni àbí kí n pe òṣàṣọ akínwùmí so dọ̀rùrá ti tó bí làzùrà tí làlúrí bá ti dé torí ẹjọ́ náà mo rí fídíò kan lánàá tí ẹnìkan fi sọ pé owó tán fún mi yẹn owó ṣéwó sàárà ni àbí owó mógùn kí ṣe owó mógùn o owó yẹn ń ṣe owó mógùn o owó tí mo rí níjọ́ tí ara ní mí kí wọ́n gbà kẹ́ pẹ̀lú owó mógùn wàláhì fi ṣe owó mógùn ẹ bá pẹ̀lú owó mógùn o kì í ṣe owó mógùn o owó tí mo há wà lápẹ́ kó yọ lọ́dọ̀ rẹ tí ò yọ tó wá yọ níbi tí mo ti sọ pọ́ta tó wá yọ owó tí ò jẹ́ ń ṣẹ̀sín kì í ṣe owó mógùn o ẹjọ́ torí Ọlọ́run so ẹnìkan kan sí ní sí pé so Alifulani did not see ẹ jẹ́ kí n attend sí yẹn pé Alifulani did not have 200k until he go to àwọn tí mo pè tí wọ́n yàtọ̀ sáwọn ńkọ́ àwọn tí mo pè yín kọ́ so ní blame everybody ṣe mo ṣiṣẹ́ owó sí wọn lápò ni kò sí ẹni mo yóò blame anybody ẹni tí mo lè blame lẹ́ni tó máa sọ pé ibi tí mo wá padà option tí mo wá padà lọ lò ẹni tí mo lè blame nìyẹn mi ò lè blame gbogbo àwọn tí mo pè yí pátá so bọ̀ tẹ́ bá wà lábẹ́ èèyàn ńlá àwọn èèyàn ò lè wọ́n lè understand yín fídíò tí mo ṣẹ̀ṣẹ̀ ń ṣe yìí sí ni mo ṣẹ̀ṣẹ̀ máa lẹ́lòmí ṣẹ̀ṣẹ̀ máa tọrọ àforíjì pé àìmọye àwọn èèyàn máa send bíìlì sí mi àwọn èèyàn máa ẹ dákun ìyàwó àwọn wà lọ hospital àwọn fẹ́ travel àwọn fẹ́ lọ jámíà kò sówó ńlẹ̀ ẹ dákun àbálẹ̀ 100 máa wò báyìí pé ibo lẹ ti rí ẹyin tó yẹ kẹ́ máa sọ pé mo iṣẹ́ Ọlọ́run pé mo ń dúró pé kórúkọ àwọn èèyàn má bàjẹ́ ibo ni mo ti fẹ́ rí ẹlòmí ṣẹ̀ṣẹ̀ máa túbá lọ́dọ̀ Ọlọ́run nísìnyí pé aṣọ́gbẹ́ni yìí fúyẹ́ báyìí so owó kọ́ ní gárọ̀dù mi lánàá bọ́rọ̀ yìí ṣe ṣẹlẹ̀ máa nǹkan báwọn ṣe rí fídíò yẹn láti UK bá ṣe rí báyìí wọ́n pè mí instantly yẹn ní ẹgbọ́n kan ní owó kékeré kan wọ́n lówó yẹn dá ó fẹ́ dójú tì yín ẹ fún mi lákàntàn báyìí máa send 300,000 sí yín sìn mi ò mo sọ fún wọn ni mo ní tọ́lọ̀ ń bá sọ pé owó mi ni mo ní ẹ jẹ́ kí n clear ọ̀rọ̀ yìí ná tó bá jẹ́ pé owó ń ṣe mí ni tó bá jẹ́ pé mo wà after ọ̀rọ̀ owó ni ṣé mi nígbà ni bí sí ìrìn àtọ́ntàn wọn ò tí sọ̀rọ̀ ẹ jẹ́ kí n wo mo fẹ́ ok fóònù yẹn náà ni mo fi ń ṣe live fún yìí ní bá fi hàn yín 300,000 lẹ́sẹ̀kẹsẹ̀ tó ń sọ fún mi bẹ́ẹ̀ lánàá pé àfà mo gbọ́ fídíò Alif Dawa tó ń sọ̀rọ̀ owó kan please send your account to me now mo máa fọ́ọ̀dù 300,000 ẹ̀ sí yín mi ò fún alákàntì mo ní kán ní sùúrù náà
mo ní tí n bá yanjú ọ̀rọ̀ yìí tán so kì í ṣe pé mo jẹ́yàn tó ń èmi tí níjọ́ òní kan ni gbogbo yín tó ń blame mi pé olóòfẹ́ ra nǹkan ẹnìkan èèyàn méjì wá san owó yẹn ó wá dá 100,000 padà mo dẹ̀ dá 100,000 padà fún Fájì Badmus ṣèbẹ́yìn lẹ́ tó ń blame mi pé àtún ríru ìyá ayọ̀ kan ti ẹ̀yí rí o ó wá dá 100,000 padà mo dẹ̀ àbí nígbà tí mo ní mo fẹ́ ra nǹkan èèyàn méjì dẹ̀ fún mi lówó ẹ̀ ṣé kí wọ́n á dá yòókù àpò ni sẹ́yìn mọ̀ bóyá èèyàn méjì ló fún mi lówó ni mo dẹ̀ dá owó ẹyọ kan padà mo dẹ̀ dá owó kan padà nọ́ọ̀tàn ti gbà táwọn èèyàn wá sọ pé irọ́ ẹ lọ pe ẹni yẹn padà pé kó fún yín lówó yẹn padà mo ṣẹ̀ṣẹ̀ wá lọ pè mọ́tò Fájì Badmus owó ojú òní àwọn èèyàn sọ pé kẹ́ dá padà fún mi pé nǹkan míì ta bá rí ká fi rà á mo tó lọ gbà ṣé mo wá ṣe tọwọ́ ṣé mi wá nìyẹn ni so that is it. torí ẹni mo sọ pé ẹ máa so tẹ bá wá wo bí ibi tẹ ti alif dawa ẹ má da alif dawa lẹ́bi mo gbẹ̀yìn torí tọ́lọ́run tíṣẹ̀lẹ̀ ò bá ṣẹ̀ nǹkan ẹ̀ ní mọ bó ṣe ń lọ. so mi ò ẹni tí mo kúkú sọ yín sì mi ò ẹni tó sọ̀rọ̀ 300 yìí gan mi ò ok orí fóònù tí mo fi ń sọ̀rọ̀ yìí ló wà mi ìdẹ mo ní tọ́lọ́run bá sọ pé owó mi ni ẹ jẹ́ kí n lọ yanjú ọ̀rọ̀ náà mo dẹ̀ lọ máa nǹkan tó pè mí lánàá láti UK àfọ Oniqurani báwo làwọn ṣe lè kí ni kẹfẹ́ káwọn ṣe kí ni báwo làwọn ṣe lè contribute mu ní ẹ wo ẹ jẹ́ kí n kọ́kọ́ gbá yanjú ọ̀rọ̀ yìí náà tọ́lọ̀ mọ́ because we are not kàn ẹ má máa torí ẹ máa so ẹ dákun alif dawa ṣe asábàbí ni so èmi ò bọ́ síta kébì sọ fáwọn èèyàn bóyá jẹ́ nìyẹn golden sun mo sọ fún yín bóyá jẹ́ nìyẹn ẹni tó kúkú sọ owó náà kúkú máa wò mí báyìí ń sìn pé eléyìí kò sì wẹ̀yìn wò lóòótọ́ kò sí pé òun ni gárọ́ọ̀dù so ti máa rí yàn tó bá ń sọ pé tí mo ń ṣe yìí tí mo lọ ṣe yẹn nígbà tá àṣírí mi wá tó wá so àṣírí tẹ́yìn wò pé ẹ̀rẹ́ kó yìí tó ṣẹlẹ̀ ń sì tó jọ dùn wáyìí lọ́wọ́ adó everybody ìgbà yẹn táwọn yẹn bá ti launch fọ́tò mi náà wọ́n á padà fi yín ṣẹ̀sìn wọ́n máa fi yín ṣẹ̀sìn lára mi náà ní tẹ́lẹ̀ wọ́n máa fi yín bú mi àbí wọ́n máa fi mí bú yín náà dẹ̀ ní ìmọ̀ máa gbé Yorùbá yẹn lẹ̀. So bó ṣe bọ́ta yẹn náà kò bó ṣe jáde yẹn is nothing èmi ti kúrò ń bẹ̀ mo dẹ̀ ti ń ṣe normal tèmi lọ bí advice mo gba ṣe kàtúmọ̀ mi nígbà yẹn tí mo sọ̀rọ̀ yẹn mi kọ́ kí ṣe pé mi ò tẹ̀lé ọ̀rọ̀ mi ṣọ́dún yìí ni mo kúrò ń bẹ̀ ni mo dẹ̀ ń ṣe náà mo dẹ̀ ń ṣe live mi lọ mo gbà pé mo ṣòwò mo dẹ̀ lose ìyá dẹ̀ lè ṣe business kó lose wọ́n mọ̀ ìyá ti lose àwọn nǹkan àsìkò tó yẹ kí gbogbo nǹkan tó yẹ kí n fi máa kàn wá ń bẹ̀ so máa ń ṣiṣẹ́ lọ́wọ́ gan gbogbo àtẹ́ni ọ̀nà mi ṣe báwọn tí máa ń ṣiṣẹ́ ìlọ́wọ́ mi ò ń ṣe ulcer patient náà ìbí ṣáà ìlọ́sọ mi di ulcer patient gbàtí máa fi ṣiṣẹ́ ẹ sáà mọ̀ gbàtà máa ń parí fídíò náà after 11 after 12 lóru tó bẹ́ẹ̀ mọ gbogbo yín mọ̀ gbàtà máa ń parí fídíò náà oúnjẹ tán bá gbé fún mi níbi tí mo ti ń ṣiṣẹ́ ibi tán oúnjẹ tán bá gbé wá oúnjẹ yẹn á ti tutù ní gidi so àwọn tó máa bá mi microwave ẹ̀gán á ti sùn ìní lè jí wọn máa sùn bẹ́ẹ̀ lébi ni ibi tí mo ti gbé ulcer nìyẹn ṣé bẹ́ẹ̀ mo ti develop ulcer máa ti ìjọ́ mi ti ọjọ́ mẹ́ta tí máa wà ń lé yẹn tí bá wà ń lé tí wáìfì mi bá dáná tán tó bá dáná tán ó lè máa dáná lọ́wọ́ ni màá gba kọ́ọ̀lù látòkè pé àfàdàkùn anẹ́nìkan ọ̀rọ̀ yóò gbọ́dọ̀ di lẹ́sùn ọ̀dọ̀ mi dẹ̀ jìnnà sí ibi tí mo sí kọ̀tún máa fi nǹkan tí n bá ń ṣe lẹ̀ ni máa fi nǹkan oúnjẹ yẹn ọmọ yẹn tó máa bínú pé ìwọ ló fowó ilẹ̀ káwọn wa máa jẹ́ kí wọ́n máa jẹ́ ń bẹ̀ máa kúrò ní straight man máa wọ̀rí mo lọ nìyẹn so ìdí tí alif dawa ṣe yẹn àwọn tẹ̀mí sọ fún ṣe àwọn gbọ́dọ̀ sọ fáwọn èèyàn mo ti rẹ̀ tó fẹ́ fi kíni advert pé kí n máa ṣe àjànú mọ̀ra mo ti rí ọ̀tọ́ rí pé mò ń pariwo tiwa ó rí pé mò ń pariwo mò ń pè pé ó dẹ̀ wò pé eléyìí ò tí yìí so irú àwọn yẹn mo gbọ́dọ̀ sọ fún wọn mo gbọ́dọ̀ jẹ́ ká mọ̀ pé tọ̀ tí nǹkan bá dé mo ti dá wà o mo lẹ́nu mi náà tó máa fẹ́ gbé iṣẹ́ fún mi tí a wò pé abẹ́ ẹnìkan ló wà ṣé kò ní sí àbí pé mo gbọ́ ọmọ rẹ̀ ṣé kò ní sí àbí pé mo gba mo kílè mọ́ ọmọ ẹ̀ so mo gbọ́dọ̀ sọ àwọn yẹn ni àwọn tí mò ń sọ fún sẹ́mọ̀ a ní ọ̀rọ̀ ìgbárata jura wa lọ bóyá inú yẹn ibẹ̀ ni alif dawa ti gbọ́ so kí wá laburú tí alif dawa wá ṣe tó mo rí pé sábàbí lòun kàn ṣe èmi lèmi ń sọ fún àwọn èèyàn jọ mi ìsáà ní wá sórí social media máa wá sọ èmi lèmi ń sọ fún àwọn èèyàn kọ̀ọ̀kan ó máa ń yan kọ̀ọ̀kan tí mo pè pé tọ̀ mo ti dá dúró ibi tí mo wà mo ṣe business kò dẹ̀ gbé mi kò sí nǹkan tí mo fẹ́ ṣe so tí máa ń demand fún nǹkan mo lè demand mo mọ ibi tí mo ń demand lé ibi tí a ti lè máa sọ pé sẹ́nìkan ránṣẹ́ ni òun níbi tí wọ́n ti gbé ibi tí a ti pè mí pé jòkólẹ̀ sọ báyìí ibẹ̀ lẹ́ ti lè máa sọ tẹ́ ń sọ yìí ibẹ̀ lẹ́ ti lè máa sọ ibi tẹ́ ń sọ yìí kò tábà yìn bọ̀tọ́lá pé àjọ ń ṣe kinní yẹn papọ̀ òun lẹ́ fi rí báyìí so nǹkan dẹ̀ yìí nǹkan ò kí sáré já níbi tí èèyàn sọ pé gbàtí wọn náà ti wá rí kílé tó kú omi kò easy òun fẹ̀rẹ̀ àkànṣe ṣùgbọ́n náà bí àwọn nǹkan tó ti pàápọ̀ nǹkan
ṣé mi ní gbogbo ẹ̀ àkọ́kọ́ sẹ́tù gbogbo ẹ̀ máa sẹ́tù gbogbo ẹ̀ náà so mo gbà ọ̀rọ̀ méjì ni abalẹ̀ tó máa jáde ọlọ́run ṣọ́ọ́lọ́run wà mú mi lóòótọ́ tí a bá ṣe business náà tó bá lose àwọn tó bá mọ̀ pé ó ṣe business yẹn of course wọ́n á gbé náà tẹ́lẹ̀ náà tẹ́lẹ̀ tó afáwà yẹ́sà lónà gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ mo gbọ́ alhamdulillah ó ti dá báyìí ọlọ́run san yín lẹ́san dáadáa ọlọ́run san yín lẹ́san dáadáa ọlọ́run san yín lẹ́san dáadáa gbogbo akápátá ọlọ́run san gbogbo wa náà ní lẹ́san dáadáa so rather bayanun linnas eléyìí ni àlàyé so bó bá ṣe bí ọ̀rọ̀ bá ṣe wá lọ sí ṣùgbọ́n ẹ bá mi share káwọn èèyàn lè mọ ní tó kàn bí ìdí ó ṣe owó kò ṣe owó àbí àtẹnujẹ